ń gba kúkú sì gidi tí ó ṣeré má fọ ọlọ́ọ̀ ẹ̀wẹ̀ má jẹ́ ká fọ́ erí bò bọ àgbà yahoo yẹn píkà rẹ̀ kò síláàkì rárá rí ó ń wọlé ó ń jáde sí any bank ni ìdí sars náà lé yẹn kiri yẹn kò jọ fún ó máa gba wọlé grand ní Western Union kódà cash app ó ń kọ̀ lẹ́tẹ̀ steady ni. guys ṣé kí n boss bro yín boa boa aláyé yẹn boss tẹ̀ ṣeré Bank of America mo wà ní club kan ní last week pẹ̀lú àwọn guys mi aláyé yẹn kan wọlé ó kàn rẹ everything pa ni. Hey guys ẹ máa rí i pé mo kàn ń wò yín látàárọ̀ mi ò sọ anything make I no lie you ṣẹ́rí guy àgbà yahoo yìí méjì báyìí lọ́rọ̀ ẹ̀ o alákọ̀ọ́kọ́ ni pé ó plus ẹ̀ ni then secondly yẹn máa sound like bí advice fún wa wípé bóyá ká lọ join ẹ̀ like káwa gan sún mọ́ because this particular man wọ́n ròyìn o kò ń tẹ̀ka lásán o kò ń ṣe pé ó ń tẹ̀ka ó ní àwọn tó ń ṣiṣẹ́ fún like àwọn tó ń rán kiri tó ń ṣiṣẹ́ fún tó yẹ pé kò ní láti ẹ̀ ti máa gbé system àbí kó máa tẹ̀ kankan then DHL báyìí ló ń kó ẹrù wọlé steady in and out so mo fẹ́ ká lọ bá káwa náà gan ká máa catch out because messenger bì kan ó ju manager bòmí lọ. cut it off kí ni nǹkan tó sọ mi ti ń tẹ̀ka ti pẹ́ mo ti mọ bó ṣe wá sí o kò ní kí n máa yọ bá wá sí lẹ́nu going where never àbí kí lè fi ẹ̀yin guy. possible now. àṣà ò lè fọ fẹ́ di yẹ ó ti yẹ yín. mo wulẹ̀ mọ̀ pálágídí ni wọ́n ti ò kí ń gbọ́rọ̀ anyways nǹkan tó bá ti wọ́n ń ṣàǹkẹ́ ṣe.